Ça y est, l'Union progressiste Le Renouveau sonne la grande mobilisation de ses bases. Après les sections... ọ̀rẹ́ mi kó dé ó ti fi kò rí ẹ mọ́. àti fàyè ó ṣe é fún ẹ wá gbọ́dọ̀ dé. ọgbọ́n mi ara bí wọn ti débi ẹ̀yin ò ní ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má bínú mo kálẹ̀ lé ọmọdé wọn yé wà ń lẹ̀wé ọ̀rọ̀ náà sì ti yé omi náà mo mọ ẹ̀tọ́ yín ni ẹ ní láti rí àwa náà ń tán náà nítorí ẹ̀ náà ni. ẹsẹ̀ ọmọ yẹn mú ọfẹsẹ̀ wo ṣẹ mú. kó wé kó níwájú wọn ń dà. ọ̀dà ọ̀rọ̀ yín yé mi mo máa ń ka tẹ̀lé ẹ̀ àwọn náà kì í ṣe é lọ́sàn ẹ̀ sọ́mọ̀ pa ń ṣe. kẹ́hìn tẹ́lẹ̀ kò yé mi o owó eré ẹ̀ ni. mọ́lù ẹ̀ lè kí o àbí ọmọ yàrá kan. ó ní fọ́ọ̀fù. àbí ìwẹ̀ kan ni. ó ló kó sí. lábẹ́ igi yé ní ọdún kọjá wà lọ́kọ̀. ó ní mọ́fù jẹun. ẹ jẹ́ màá tọ́ mọ́nà kí wá bí màá tọ́ mọ́nà kí lọ́nà yàká wa. ó wà o. mo ṣe bí kò bá ṣi ìyá olùyà kù kó ìyá àjọ sọ̀rọ̀ ẹ̀ lábẹ́ igi líbí kò sí pé ìyá olùyà kù lọ́mọ ọlọ́mọ tó ṣe ẹ̀ wá kẹsẹ̀ owó kékeré pọ̀ pé iṣu alálùbọ́sà. àníkẹ́ wo mi ẹ má bínú ẹ wo mi àmọ̀kálẹ̀ ọ̀tọ̀ fúkẹ́ bínú ẹ wo mi àwa ni kẹ́ tẹ̀lé ìjọba ọ̀gá à ń tẹ̀lé ó mú wa lọ́wọ́ dání wọ́n bá ní káṣí là ń ṣe ẹ wo mi àdádó lónà àwọn alábẹ́ òní kan ni àmọ́ lónìí ṣẹ́ẹ̀rẹ́ àwọn àyà dúró yàrá méjì èmi pẹ̀lú ọ̀gá mi yìí lẹ́bàá ti tẹ̀ ẹ́ sójú ẹ̀ fún wa gbogbo ìwé ẹ̀ fẹ́ pátápátá ó lọ ṣe fún yín ojú kó mọ̀ ṣe yín ẹgbẹ́ alájìnàkú yẹ yìí òrùkẹ́ tẹ̀lé ẹ bá ti tẹ̀lé wa a ti dá dúró nìsí gbogbo ẹgbẹ́ alájìnàkú òrùkẹ́ dìbò fún. ọ̀tọ̀ fún. ọba ìyá ẹ olóyin ọba ìyá ẹ olóyin bẹ̀mẹ̀ wà. ẹnu ìwé dùn ọ̀pẹ nínú ńlú lọ́gọ̀ lẹ́nu. ọ̀gá yà ń tẹ̀lé ń nìsín ní kò ṣe kínní kan ń nìsín kò sí ọ̀gá yìí ń tẹ̀lé làpasùnà àmẹ́lì ń tẹ̀lé. bẹ́ẹ̀. mọ̀ṣẹ́fọ́gà náà Kúṣadé ń tẹ̀lé. bẹ́ẹ̀ fọ́ọ̀fù. mọ̀ṣẹ́fọ́gà náà ni wọ́n ń tẹ̀lé. àmín. kò bá sinú tí ń bí mi sí la fún ẹ. pẹ̀lẹ́pẹ̀lẹ́. bá gbé gbajúfẹ̀. ẹ̀rọ. àbí ìwé kọ́lọ̀ fẹ́ ṣòkú ọ̀nà díje lò. ó ní. pẹ̀lú gbogbo wàhálà yẹn ṣe fún ẹ. ẹ̀. lọ́tọ́ mú fílà àpò kẹ̀kẹ́ lọ́wọ́ àkátọ́ra àtọ́dé bẹ̀ ọmọdé wọn ń gbé ọtí wọ́n wò wá súkẹ́ òwò dé nìsín kẹ́lí ọ̀gá yẹn wọ́n ń tẹ̀lé ṣé ọ̀gá yẹn yìí ń tẹ̀lé kọ́ni Kúṣadé ń tẹ̀lé kọ̀sọ̀gá yẹn yìí ń tẹ̀lé òwúlẹ̀ àpasúnà àmẹ́lì ń tẹ̀lé ni òwò dé nìsín fọ́ọ̀fù dada. kálí kìíní kan. ẹ wo mi ẹ fẹ́ gbẹ ìtọrọ ẹ rí ọ̀gá yà ń tẹ̀lé yìí ọ fẹ́ràn òun nìkan ìjọ nìkan lọ lọ fa aláwa fún dádúró bójúná bá bí mi sáfẹ́ nìsín mọ̀ fún kàṣẹ́ o. ṣé ẹjẹ máa tọ wa bí ẹjẹ máa tọ rẹ máa tọ láti kí wa bí ìlú ọmọ kọ mọ yé. ilé ni ẹ̀rín adé tẹ̀ wọ́ ọwọ́ ọ̀hún sọ́wọ́. bẹ́ẹ̀. kálíkọ́ máa hálẹ̀ wẹ́lẹ́ bí bójójú ọtí fún kàṣẹ́ ọmọ ọgẹ́ wọ̀ yẹn wọn bí tẹ́lẹ̀. ẹ dáhùn o ṣé yìí ni. ẹyìn ọgbọ ọ̀bọ̀ fún lọ́nà lọ́dọọdún yẹn ikú nǹkan ojú ti ń bọ̀ ń bọ̀ eléjì ọ̀sẹ̀ yẹn láwà yìí ń fọ fẹ́ kí bọ̀. alájìnàkú yìí lè kẹ́ bá wa ṣe. ikọ̀ lè gbọ̀. omi ń kọ́mọ̀ fọlẹ́yìn lè padà wọ́n bí láti ọdún kẹwàá mọ ebi rẹ ni ẹ̀rí ẹ̀mẹ́ gbọ́ ìwọ̀nba yà aṣọ ojú ti la ìyàyà ìfújẹ ni ó ti tó awakùsọ ọmọ Ísírẹ́lì ẹ̀yìn ó gbèsè kó lè jìbìtì kálá òkùnkùn wájà òkùnkùn pàkóso ibi ẹ̀ẹ́dì orí. ìwọ̀nba yà ìtẹ́nu ó ti tó àtọ́dún kẹwàá yà ń ti ń sìn wọ́n ebi ọ̀rẹ́ mi ní ṣébọ̀rẹ́ mi ní yóò sùn kálá wọlé ṣèké ìyàwó olóyè wọlé jẹlò ìyẹn ń mú nǹkan tí ì mọ́lẹ̀ ìyẹn mọ̀ kẹ́ ó gbà pẹ́lẹ́ ṣọ́ọ̀gbé dámilóhùn wọ̀rẹ́ mi ó dúró yé ìjọsí ìyẹn fẹ́ ṣe náà wò ẹ̀yin ogún àti mẹ́rin lọ́wọ́ 80 personnes lẹ́ẹ̀jẹ̀
Kamo bia, kamo guda, katomo gogoro. E o le fún ẹgbẹ́ náà, àpò mẹ́wàá. Orí bóni kó bá tẹ̀ ń sọ, yóò wọ àpò àmbásá iná yìí. Ṣogbọ́n máa sọ̀rọ̀. Ṣé ẹ̀yin kò fọlí, ó tún pẹ́. Ẹ wò náà, ìyá lè kẹ́kẹ́ ọ̀nà fún ẹ̀ ṣe lọ. Kò sí omi yá mọ̀, lánàá pure water. Wọ́n mẹ́rin là ń fúnra pure water. Jọ́ ń jẹ́ lọ́rọ̀ mi o. Lẹ́ á dé lórí látọ̀dún kẹwàá yá àti ìjìyà. Ìyá. Ṣé ìyá dùn ìjẹ́kọ̀ omi ọbẹ̀ náà? Sọ̀jà là ń jẹ, ká mọ̀ gàrí. Gbogbo ilé gàrí mo ti gba omi gàrí sí. Lẹ́ẹ̀dẹ̀ kárẹ́